Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ó depend lórí táìmù tẹ́ bá wo program orúkọ mi ò yí padà Àmọ̀tẹ́kùn Oòduà náà ni mò ń jẹ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí ní í ṣe pẹ̀lú ẹ rí i pé àwọn kankan bẹ tí máa ń pa mí lẹ́rìn níbi Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ bá rí gbá bẹ́ẹ̀ bá ra wo ẹ ra wo ẹ̀ ní sọ̀rọ̀ àmọ́ tẹ́ bá rí gbá ẹ pariwo. Wọ́n ní bí esin bá ń jẹ légbò ẹnìkan kan ò ní gbọ́ ẹnìkan kan ò ní sọ̀rọ̀. Níjọ́ tí elégbò bá ń jẹ eṣinṣin gbogbo àgbáyé ní ó máa pariwo kò sóko tí wọn ò ní fún ẹ máa ń jẹ eṣin ẹ máa ń jẹ gbogbo ẹ̀ ìgbà tí eṣin ń jẹ òun wọn ò rí o. Kí ló mú mi sọrú ọ̀rọ̀ yìí? Ọ̀rọ̀ tó ń jà rìnrìn everybody ń sọ wípé sáwọn Christian òní wọ́n ń dà máàmù láàmú kí máàmù kí wọ́n dá okọ̀ àwọn Christian tí wọ́n ń dà wọ́n láàmú tí wọ́n bá ti dákọ̀ rẹ̀ àwọn sọ̀pọ̀tì wọn. Ṣé ẹ rí number one ara nǹkan tí mo fẹ́ sọ pé kẹ́ ẹ máa wò ó ní wípé láti ìgbà yìí là ti ń pariwo ẹ jẹ́ ká wá láàfíà fọ́rọ̀ Ògbómọ̀ṣọ́. Àwa ready for settlement àwọn àkángun kejì wọn ready for settlement. Lóòótọ́ ẹni ara bá ń ta ìní ọmọ pariwo ẹni a sì nà ta ni ọmọ pariwo bí ìgbà tí à ń fìyà méjì jẹnu. Irú àwọn pàkó yìí ojoojúmọ́ ni wọ́n ń pariwo ojoojúmọ́ ni wọ́n ń lament why tí wọ́n ṣe ń lament. Ibi mọ́sálásí ọjà Agbó ibẹ̀ lórí irun àtijẹ àti mu wọn tẹ́lẹ̀ ibẹ̀ ni wọ́n ti ń ṣe ilé ayé wọ́n ti ṣe tán ó ti di wàhálà sí wọn lọ́rùn wọn lè padà lọ́bẹ̀ mọ́. Àti wá ṣẹ́tù wọ́n ti balẹ̀ jẹ́ débi pé tó ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ mọ̀ sọ fún yín yìí o wọ́n ti balẹ̀ jẹ́ débi pé even tí wọ́n bá parí ọ̀rọ̀ yìí tí wọ́n bá ní wọ́n padà wá àti wá ò nira fún wọn àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kì í ṣe gbogbo wọn o àwọn kan bẹ tó jẹ́ pé wọn àgbélérí tó bẹ̀ bá àwọn tó gbélérí tó yẹ pé ojoojúmọ́ ni wọ́n ń ṣépè tí wọ́n bá ti jókòó nú ààfin. Now ẹ jẹ́ ká wo ọkùnrin tí wọ́n pè ń papò yìí tó bá fẹ́ sọ̀rọ̀ sí mọ́ọ̀mù ó ní ilé rẹ̀ kò ní ẹ̀bà lọ sí ilé rẹ̀ kó sọ ọ̀rọ̀ kó kí àwọn tí ń ṣe fídíò kó sọ̀rọ̀ yóò wá lọ jókòó sínú ààfin inú ààfin ni ó ti reply gbogbo ẹni tí ó bá reply. Ìtumọ̀ rẹ̀ ni wípé ó ń try láti sọ fún wa pé àtààfin ni wọ́n ti gbéṣẹ́ fóun because àti ìrí kó dáhùn lórí pé ó wà nínú ilé rẹ̀ kó wá pèèyàn ìgbà táàbúrò rẹ̀ sọ̀rọ̀ kan sí ẹrí gbé nínú ilé rẹ̀ ló ti dáhùn. Àmọ́ máa lọ lọ́rọ̀ yẹn máa fẹ́ lọ́rùn tó o bá ní personal problem àbí tẹ́nìkan bá attack ẹ direct tó o bá fẹ́ dáhùn padà dáhùn níbi tó yẹ kó o jókòó sí. Má lọ lónú ààfin táwọn yóò fi wá mọ sọ pé ààfin ni wọ́n ti ránṣẹ́ ní táwa ń kíkè géèsì nìyẹn. Adáyín mọ̀ àmọ́ yín tẹ́ ń bá máa mú fà. Now lórí ọ̀rọ̀ ó ṣe Christian kò ṣe Christian ẹ lọ wo gbogbo àwọn tó máa ń kọ́mẹ́ǹtì tó máa ń bú ìmáàmù èmi mo sọ bẹ́ẹ̀ ẹ lọ yẹ̀ wò 89% àwọn tí máa ń bú ìmáàmù ní comment section Christian gbogbo wọn 89% àwọn tí máa ń wá ń kọ́mẹ́ǹtì aburú sórí péèjì mi Christian ni wọn. Kí ló kàn wọ́ òun ṣe blogger ní tí wàá mẹ́mbẹ̀ ni pé ẹ má jẹ́ máàmù sọ̀rọ̀ mọ́ ìmáàmù ò ní sọ̀rọ̀ mọ́ bí ìmáàmù dáa lé ìgbà tí ìmáàmù ti bẹ̀bẹ̀ lórí múmbàrí tí wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n ti bẹ̀bẹ̀ tí wọ́n ti fi hútúbà méje bẹ̀bẹ̀ tí wọ́n tún fi mí bẹ̀bẹ̀ tí wọ́n ṣe gbogbo ẹ̀ ẹ̀yin mélòó nù yín lẹ jáde lẹ sọ wípé bàbá yìí ti wá bẹ̀bẹ̀ ní ìṣẹ́jà wá solution sọ̀rọ̀ yìí kàkà kẹ́ fi ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àwọn ti tìǹ pàkó yìí lọ́ba níkà àtàwọn míì ojoojúmọ́ wọ́n ń ṣe fídíò tí wọ́n ń bú mọ́mù ẹ rí ẹ sọ̀rọ̀ àwọn kan wá ní kí n sọ fún mọ́mù pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ kí mọ́mù má máa fèsì mọ́ ìmáàmù ti dàkìtàn àmọ́ kò sí bí èèyàn ṣe fẹ́ dàkìtàn tó nígbà tó o bá ń parọ́ mọ́ ni apárọ́ mọ́ ni takò ni èèyàn sọ̀rọ̀ téèyàn bá fẹ́ kí depression bá yàn èèyàn sọ̀rọ̀ tí wọ́n bá ń parọ́ mọ́ yàn ní tó fanu lọ ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀tì aburú a ti sọ pé ká máa screenshot àwọn tó bá ti kọ́mẹ̀tì aburú nìsín
a sì máa gbé fọ́tò yín sí n ta fẹ́ máa ṣe ní ìsìn. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.